tí akéde pressure ti wà èyìnbó ò ṣe é sọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ rí pé mo sálámà. Ẹ̀yin mùsùlùmí inú bí mi gan o. Ẹ jẹ́ ká fi ààbò sílẹ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ inna sola ni oníkálukú ti mọ bá ṣe máa set camera tẹ́ jáde o. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ gàmù kíní kan ni oníkálukú ti mọ bí wọ́n ṣe sọ̀rọ̀ o. Tó bá jẹ́ pé wàyín ni wàhálà yìí máa pọ̀ lórí ẹ̀ gan o. Ẹ rí nísìnyí tí ọmọ lálàsí kan àkànbí ọlọ́ba àbí àkànbí ẹlẹ́rú tó ń fi ẹnu ẹ̀tẹ́ kan ìsìláàmù oníkálukú orí nǹkan kan sọ sí o. Bó ṣe ń fi ẹni àbùkù kan ànábì oníkálukú orí nǹkan kan sọ sí o ẹwà lọ́nláìn o. Bó ṣe ń bastardize ìsìláàmù mọ́ wa lọ́wọ́ oníkálukú orí nǹkan kan sọ o. Afọwọ́ àgbà Fọdílà Sheikh Ahmed Labib ọlọ́ba ṣe dáadáa fún wọn. Àwọn nìkan ni wọ́n jáde tí ọmọ ìyẹn fẹ́ máa rí wọn fín o. Mo wá sọ bàbá Sheikh Ahmed Labib ẹ má sọ nǹkan kan mọ́. Bàbá ẹ má sọ̀rọ̀ sọmọ yẹn mọ́ ẹ fi ọmọ yẹn lẹ̀ fún wa ẹ dáadáa wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ shabab lórí TikTok yìí ní gbogbo social media tẹ́ ẹ jẹ́ Muslim ẹ rí nǹkan tọmọ yẹn ń sọ o. Ẹ jáde sí o ọmọ yẹn ò lè ba Islam jẹ́ o. Àmọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ wàyín kiri kan ní oníkálukú yín tí mo bẹ́ ṣe máa sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ yín náà sọ̀lá tí mo bẹ́ ṣe máa sọ̀rọ̀ èèyàn kan ló fẹ́ ba Islam jẹ́ yìí o. Èèyàn kan ló ń pe ànábì subhanallah. Ẹ wo ẹ má ṣàbòsí ẹ jáde sí ọmọ yẹn o. Àkànbí ọlọ́ba sórí wọ mo ń padà bọ̀ fún ẹ mo ń padà bọ̀. Ṣẹ̀rí ẹ̀yin bíbí kan dojú ti ànábì ni ibikíbi tá ànábì ò bá wà ànábì máa fọwọ́ máa bójú báyìí pé báyìí kọ́ ni mo fẹ̀sìn mi lẹ̀ nísìnyí ẹ̀yin sọ wípé òòṣà lẹ́nu kò lè sọ̀rọ̀ ó létí kò lè gbọ́ràn nísìnyí èèyàn kan dẹ̀ ń bú ànábì nǹkan tó yẹ kí ànábì já fún ara ẹ̀ ẹ̀yin ló ń gbèjà ànábì ẹ̀ ló ń gbèjà Allah kí nìyẹn fi yàtọ̀ sí nǹkan tẹ́yin kàn dẹ̀ mú pé ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó létí kò lè gbọ́ràn torí nǹkan tẹ́yin fi wá sọ fún wa wípé àwọn èrè tiwa o wọ́n ní gbogbo nǹkan yìí o wọn ò mọ̀ ọ́ lò ó nísìnyí àwọn èèyàn dẹ̀ ti ẹ̀yin nígbàgbọ́ wípé àwọn èèyàn kan ń bú Allah tó dẹ̀ ń ká yín lára èèyàn kan ń bú ànábì ó dẹ̀ ń ká yín lára bóyá ká yín lára yìí ṣé kò ká ànábì náà lára ni. ṣẹ́yìn gbogbo àwọn àfáà tẹ pé inú fídíò yín yẹn àwọn ẹni làákàyè ni tó rọ́mọ̀ wípé ìjà ọlọ́run ò ṣeé gbè kò sí ẹ̀dá èèyàn kan tó lè gbèjà ọlọ́run so tẹ́yìn bá nígbàgbọ́ wípé ọlọ́run yín ló ń bú á jẹ́ wípé ọlọ́run yín yẹn wà powerless kò ní agbára àìmọye mùsùlùmí omi tó mọ̀ máa wò yín pé eléyìí ò mọ̀ nǹkan tó ń sìn o eléyìí ò mọ̀ nǹkan tó ń sàvò ṣe bẹ́ẹ̀ nígbàgbọ́ pé ẹ̀rọ àlà lẹ́yìn so tí ọlọ́run yín bá ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ bọ́ọ̀ yẹn ṣe ń dùn yín yẹn ó yẹ kó lè máa dùn ọlọ́run so tọ́lọ́run bá tiẹ̀ máa lọ jà kó ń ṣẹ̀yìn lẹ́ máa gbèjà ẹ̀ ṣó yé yín so ó ṣeé ṣe kó jẹ́ pé òye yín nípa ọlọ́run kó má tí reason débẹ̀ gbogbo àwọn àfáàtẹ̀ ń pè yẹn reason wọn ti kọjá pé à ń bá ọlọ́run jà lọ ṣó yé yín bóyá wọn ti ṣe wòlímọ̀ fún yín débẹ̀ wọ́n fún yín ní bakúba ni wọ́n ti fún yín dikudi ẹ̀yin àfáàtọ̀ pé yẹn ẹjọ́ ẹ bá ń fún ọ ní dikudi sódà wọ́n á lè mọ̀ wípé ìjà ọlọ́run ò ṣeé gbè akéde ó pọ̀.